ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yẹ káalẹ́ káàárọ̀ ẹ káàsán according to the time tí n bá bá yín lónìí lórí ìkànnì yìí ẹ máa gbọ́ titun wòlíì àti scientist bẹ́ẹ̀ bá tí ì gbọ́ wọn rí ó dàbí pé ẹ ti mọ̀ wọ́n torí wípé adéko mámòkun oko giniru wọn lọ o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá wọ̀lú èkó tí ọba mọ̀ fi tán pè lókun oko òkì lọ́lọ́ fúdí èyí ẹ wò lórí fídíò tẹ fẹ́ wò yìí ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ wò dáadáa ẹ má sún síwájú o ẹ bá bàbá yìí pàdé ẹlòmíì lè sọ pé òun ti rí níbì kan eléyìí yàtọ̀ torí bàbá wa wọ́n bá wa sọ òdodo ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìran Yorùbá kí lohun tí ó ṣẹlẹ̀ fún orílẹ̀-èdè Yorùbá bórílẹ̀-èdè Yorùbá bá wá dé àwọn àǹfààní wo lọ́rọ̀ mọ́ orílẹ̀-èdè Yorùbá léyìí tí àwọn pàpà ní lọ́wọ́ tí wọ́n fẹ́ fún ìran Yorùbá kí wá lọ́lọ́run gan ní létò fún ìran Yorùbá gbogbo ẹ̀ lọ́wọ́ àánú ètò ìkìlọ̀ kan bẹ fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ẹ̀ lọ́dọ̀ wọn ló ti gbọ́ bákan náà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá wa Bánjí Akíntóyè gbogbo àwa tá agitators bàbá ní báyìí lolúwa wí èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìrìn àjò bẹ́ẹ̀ yẹn ṣe gbà tí gba òtí fìtọ̀nà tá a gbà tá a fi rí ìlú gbà lọ́nà ìrọ̀rùn láìsí wàhálà òun làásìgbò tí ò sì ní pani lára gbogbo ẹ̀ ní bàbá yìí tò sílẹ̀ ẹ má jẹ́ gbà yín lásìkò wọn ò ní lè dúró mọ́ ẹ jẹ́ ń tara ṣàṣà kí n gbé yín lọ sọ́dọ̀ bàbá prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì tó láàánú gbà àwọn ẹlẹ́gbàá pàdé ó fàtòyè ẹjọ́ ẹ má sùn síwájú o tó bá jẹ́ gbà àkọ́kọ́ ni tó bá wa pàdé lórí ìkànnì yìí ẹ bá wa subscribe sí channel yìí ẹ share ẹ like ẹ love ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ dáadáa ẹ bá wa gbé e lárugẹ káwa náà tó ẹgbẹ́ àṣẹṣẹ lẹ́nu ẹ̀bẹ̀ lábẹ́ ẹ bá wa share ẹ ṣe àdúpẹ́ ọ̀yá bàbá ẹ gbóhùn ó pè. bàbá ẹ kú déédéé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé ẹ kú déédéé àsìkò yìí. àwọn náà ń kí yín pé wọ́n sọ pé yẹ sà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin olùfẹ́ wa ẹ máa bá wa pín ètò yìí dáadáa. bàbá a wò ó pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ògbó òṣè dágbé irin pọ̀ lágbẹ̀dẹ kí la níbo làbá ti bẹ̀rẹ̀ ọ̀yá. kí gbogbo àwọn tí wọ́n bá mọ ààrẹ orílẹ̀-èdè yìí. Bọ́lá Tinubu. àwọn tí wọ́n bá mọ ààrẹ kí wọ́n bá wọn sọ̀rọ̀. Bọ́lá Tinubu. wípé Bíbélì sọ nínú ìwé orin Dáfídì kí ló wí. Psalm 22 verse 23 àti Psalm 14 ó ní ẹnikẹ́ni tó bá gan tálákà ó ní ẹlẹ́dàá rẹ̀ ló gàn. ẹni bá gan tálákà. ẹni tó bá gan tálákà ẹlẹ́dàá rẹ̀ ló gàn. ó ní má ṣe ní tálákà lára torí pé Ọlọ́run yóò gbèjà wọn. ẹ sọ fún Tinubu kó má ní tálákà lára nítorí ọ̀rọ̀ owó epo. ẹ̀hún náà ẹ̀ta òun náà bókun bíìlì kan nígbà kan tó ní let the poor breathe. ẹ ṣe wọn wá breathe. pé ká jẹ́ kí àwọn suffocate poor ni. ó ní Bíbélì ṣe sọ. ọ̀rọ̀ yìí dẹ̀ sọ òkò burúkú lu gbogbo àwọn jẹgúdújẹrá olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. àwọn corrupt náà ń pè corrupt politicians. àwọn ọ̀rọ̀ náà Bíbélì wípé ẹ sọ fún olódodo pé yóò dára fún un. ó ní ẹ sọ fún ènìyàn ìkà pé ègbé ni fún un. sẹ́mọ̀ tún mi ègbé kò ní dáa fún. bẹ́ẹ̀ ni ó tún sọ ọ́ tẹ̀lé ó ní ègbé ni fún kò sí kì yóò sì dára fún. bẹ́ẹ̀ ni èmi kọ́ ni mo sọ Bíbélì ló sọ pé gbogbo corrupt politician lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kò ní dáa fún gbogbo yín. tẹ̀sí tún pọ̀nrán Yorùbá lójú. kí ló dé ẹ ti lówó ẹ ti lórúkọ ẹ ti lókìkí kí alágbára ayé kí wọn ó má wo ọ̀run bí ẹni pé wọn ò ní kú. ẹ sọ fún gbogbo ọba nílẹ̀ Yorùbá ẹni kí wọ́n má ṣe bí Ọlọ́run o torí pé ìjọ tálágbára bá ṣe bí Ọlọ́run ìjọ náà ni wọ́n kàbùkù. bẹ́ẹ̀ni. ẹ sọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹni kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run o kí wọ́n fi darí orílẹ̀-èdè Nàìjíríà. ẹ sọ fún ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ẹni kí wọ́n fi òtítọ́ inú kí wọ́n fi ṣàkóso. ẹ sọ fún ọ̀gá àwọn ológun tinú afẹ́fẹ́ torí omi ẹni kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n fi ṣiṣẹ́. torí pé Bíbélì wípé Olúwa Ọlọ́run ó ní yóò gbèjà tálákà. tọ́lọ́run bá dìde ìjà orin kan wà táwọn kan máa ń kọ bí orin ohùn kálẹ̀ àfi k'Ọlọ́run dìde ìjà o tí Ọlọ́run bá dìde ìjà ta ni yóò dúró. Bíbélì wípé ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní ogun Ọlọ́run
Jésù nígbà kan fẹ́ mú Jésù ó ní tó bá jẹ́ pé òun ò fẹ́ kán mú òun ó ní ó lè mi ìbá pé bàbá mi ìbá rán ọ̀pọ̀lọpọ̀ líjíọ́nì àwọn áńgẹ́lì ní Èlíṣà bí nínú Bíbélì nígbà tọ́ba kan rán àwọn ọmọ ogun wá ó wòlíì sọ fọ́mọ ẹ̀ ó ní kí Ọlọ́run kó ṣí lójú ó ní bàbá mi. àwọn ọmọ ogun tó wà pẹ̀lú wájú tàwọn eléyìí lọ. ogun yìí pọ̀ o ogun Ọlọ́run bẹ pẹ̀lú Yorùbá sà. nínú ẹ̀mí Ọlọ́run ti gba Yorùbá fún wa. nínú ẹ̀mí Ọlọ́run ti gba Yorùbá bọ̀ nǹkan kan ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ tí ò tí ì jẹ́ ká rí físíkálì olówó àná ìwé Kọ́ríńtì. kí ló wí? nínú ìwé 1 Corinthians ó ní ọ̀rọ̀ Ọlọ́run yìí wà torí mo máa ń fẹ́ buttress àwọn point yẹn nínú ìwé 1 Corinthians 16 verse 9. ó ní ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn àìtàṣé ó ló ti ṣí sílẹ̀ fún mi ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ta ní bẹ lẹ́nu ọ̀nà. nǹkan tó ṣẹlẹ̀ sí Yorùbá nìyẹn. ìpọ̀lọpọ̀ tá ń bẹ lẹ́nu ọ̀nà. ó ní ilẹ̀kùn àṣeyọrí àwọn káwọn èèyàn lọ kà á ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn àìtàṣé ó ti ṣí ilẹ̀kùn Yorùbá nation ti ṣí ó ti ṣí nípa tẹ̀mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ta ló wà lẹ́nu ọ̀nà. tí wọ́n dúró di gbí. àwọn ni ò jẹ́ kí Yorùbá ó rọ́nà lọ. ṣùgbọ́n o mo sọ̀rọ̀ àṣẹ lórúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹ̀ tí mo dúró Ọlọ́run tó lànà fún àwọn ọmọ Ísírẹ́lì létí òkun pa yóò lànà fún gbogbo Yorùbá. àmín àmín àmín. gbogbo ẹnikẹ́ni tó ń wò mí jákèjádò àgbáńlá ayé ohun tó wá jẹ́ ẹ̀dùn ọkàn yín ohun tó jẹ́ ìṣòro ọkàn yín ní orúkọ Jésù Kristi lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀mí mímọ́ á bá yín mú kúrò. àmín. wàláhì Ọlọ́run máa mú kúrò. àmín. ẹni tó ń ṣàìsàn Ọlọ́run á wò wọ́n sàn. àmín. ẹni tó ń wojú Ọlọ́run fún ohun rere gbogbo láyé Ọlọ́run á gbà fún wọn. àmín àmín àmín. ẹ wo ìdílé Ọlọ́run pọ̀ ó pọ̀ gan sà. Pavilion TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. wòlíì ètò rí. bàbá ẹ kú déédéé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé ẹ kú déédéé àsìkò yìí. àwọn náà ń kí yín pé wọ́n sọ pé yẹ sà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin olùfẹ́ wa ẹ máa bá wa pín ètò yìí dáadáa. bàbá a wò ó pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ògbó òṣè dágbé irin pọ̀ lágbẹ̀dẹ kí la níbo làbá ti bẹ̀rẹ̀ ọ̀yá. ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní Olúwa ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sì gbọ́ ní ìgbà méjì ní ìgbà méjì agbára àti ìgbàlà ó jẹ́ ti Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. ṣe rí Ọlọ́run ọ̀gá ògo kò fi orílẹ̀-èdè Yorùbá kò fi sílẹ̀. kò filẹ̀. kò fi sílẹ̀. àwọn ìjìnlẹ̀ kan wà tó lágbára gidi gan tí àwọn àṣepayá kan wà tó lágbára tí mo rí nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. ẹni sùúrù ẹ rí ìṣípayá nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ọyẹ ìtúlẹ̀. torí pé ṣe rí àkọ́kọ́ náà jẹ́ kí n ti bíbá bẹ̀rẹ̀. olóyè Sunday Igboho tó yóò jẹ́ bíi tá a lè pè ń bí foreman tó jẹ́ forefront tó wà níwájú gbogbo ọ̀rọ̀ yìí gan. nǹkan tí mo rí nínú ìjìnlẹ̀ tẹ̀mí ni wípé mo rí olóyè Sunday Igboho tí ọ̀pọ̀lọpọ̀ èrò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé. wọ́n ń tẹ̀lé. nínú ẹ̀mí èmi náà ń tẹ̀lé lọ. mo á ń béèrè pé níbo gan là ń lọ ìrìn àjò yẹn gùn gan. ṣùgbọ́n kí n gé ní kúkúrú mo wá rí olóyè Sunday Igboho níbi ààfin ó dàbí àwọn ààfin ọba ayé àtijọ́ bí àwọn ọba lágbára. ilé yẹn tóbi gan-an láyè sí a lè pè níbi castle àbí mansion ilé ńlá ni ṣùgbọ́n ṣe rí níbi ojú ọ̀nà téèyàn ó gbà kó tó bọ́ síbi iwájú ilé yẹn láti wọnú ilé kòtò ńlá kan wà láàrin ibẹ̀. ìyẹn kòtò giriwo. kòtò giriwo. láàrin kòtò yẹn nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eegun òkú àwọn ènìyàn tó ti kú ló wà níbẹ̀. ṣùgbọ́n lójijì olóyè Sunday Igboho wá kọjá kòtò yẹn kọjá sódì kejì níbi tí ilé ńlá yẹn wà. bàbá ńlá kan wà nínú ilé yẹn bí bàbá yẹn ṣe rí pé olóyè Sunday Igboho kọjá síbẹ̀ yẹn ìbéèrè kò tọ́kọ́ ó ní báwo ló ṣe kọjá. pé báwo ló ṣe ní Sunday ṣe fọ kòtò yẹn àbọ̀ gbanú ẹ̀. báwo kò gbanú kòtò ó fò kọjá ni. ó fò kọjá. èmi náà ò dẹ̀ rí bí afárá mi ò rí. ṣùgbọ́n kì í ṣe pé ó wọnú kòtò orí kòtò ló gbà kọjá lọ. kábíyèsí Ọlọ́run. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn eegun òkú àwọn agbárí àwọn eegun apá eegun ẹsẹ̀ ló kúnnú kòtò yẹn tí wọ́n ti kú. ejò wà ń bẹ̀rẹ̀ kékeré gbogbo ẹ̀ gan. ṣùgbọ́n
èmi wá ń fẹ̀mí bèrè pé òkè kí ni ìtumọ̀ àwọn eegun òkú tó wà nínú kòtò yìí. Bàbá yẹn wá sọ wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ wá síbí báyìí ṣáájú pé gbogbo wọn ni wọ́n ti kú sínú kòtò yẹn. Kábíyèsí Ọlọ́run. Pé ó ṣòro fún ẹnikẹ́ni láti kọjá sí ibí báyìí. Bàbá yẹn ti dàgbà, ó ti dàgbà gan, orí bàbá yẹn mo ṣe orí ẹ̀ tóbi kẹ̀lẹ̀sì báyìí, ó dàgbà àgbàlagbà gidi ni. Bàbá yẹn wá wọlé lọ pé níwọ̀n àgbà tó ti kọjá wá lọ gbé ọ̀pá, ó dàbí ọ̀pá kí wá tún ṣọ̀pá lásán o. Torí pé ní inú ìran tí wọ́n bá gbé ọ̀pá fún èèyàn ó ń túmọ̀ sí àṣẹ, authority ni ọ̀pá ló túmọ̀ sí lójú ìran. Ṣùgbọ́n ọ̀pá yìí wá ṣọ̀pá lásán wá ní adé lórí, tá a lè pè ní ọ̀pá aládé. Ni bàbá yìí wá gbé fún olóyè Sunday Igboho. Ẹ̀rù bà èmi gan, bàbá yẹn ní ó la gbélé olóyè Sunday Igboho. Ṣùgbọ́n ṣáájú kí olóyè Sunday Igboho tó wọ inú ilé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ tán sáà ń gbára, kì í ṣe olóyè Sunday Igboho nìkan ló ń dábọ̀, àwọn èèyàn míì náà pọ̀ tí wọ́n jọ ń bọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ajínilẹ́sẹ̀, abatẹnijẹ́, àwọn yẹn tó ti pé bí wọ́n ṣe fa ìrìn àjò yẹn sẹ́yìn òun ni àwọn tó ń ká ẹja tẹ̀lé káwọn náà lè báyé ẹ̀jẹ̀, ẹja ṣe bí ọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àrá ńlá kan sán láti ọ̀run. Níbi tí àrá ètò lágbára dé èèyàn fẹ́ lè má gbọ́ nǹkan kan mọ́. Ẹ̀rù wá bà olóyè Sunday Igboho gan, ẹ̀rù bà olóyè Sunday Igboho pé olóyè Sunday Igboho gan rò pé bóyá àrá yẹn máa pa òun ni. Ṣùgbọ́n olóyè Sunday Igboho dúró àti àwọn kọ̀ọ̀kan àwọn náà dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n dẹ̀ ṣègbé. Lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho wá kọ́ọ̀sì kòtò ńlá yẹn bọ́ sínú ilé tó fi gba ọ̀pá àṣẹ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ ni o. Ìjìnlẹ̀ ni bàbá. Ìjìnlẹ̀ tó lágbára ni sà. Bàbá ìjìnlẹ̀ ni. Ó sì yé mi dáadáa. Torí pé ṣé ẹ rí olóyè Sunday Igboho nìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ Yorùbá Nation láyé. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú àwọn tẹ́yìn náà gbọ́njú mọ̀, mélòó ni wọn ló wà láyé lónìí? They don't go. Wọ́n ti kú. Nínú àwọn tẹ́ ẹ sì mọ̀ tí wọ́n wà láyé tán ti fìgbà kan sọ̀rọ̀ Yorùbá Nation, sọ́pọ̀lọpọ̀ wọn ń sọ mọ́ lónìí. Wọ́n sọ mọ́ yàtọ̀ sí Professor Banji Akíntóyè lókun. So ìjìnlẹ̀ ni ohun tó túmọ̀ sí ni pé Yorùbá Nation ń bọ̀ o. Ṣùgbọ́n wọ́n fi ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ṣètùtù. Ọbẹ̀ tà ṣe bọ́ta ni. Ohun tó túmọ̀ sí nìyẹn. Ṣé bá àwọn ọ̀tá ni? Àwọn ọ̀tá ni. Kán pẹ́ kán tó kú. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wọ́n ti ń rò pé nígbà wo ni Yorùbá Nation ó wáyé? Nígbà wo ni ó wáyé? Ohun tó gbogbo wa náà ni. Ìran Yorùbá ó máa bọ́ lóko ẹrú. Ṣé ń gbọ́ mi sà? Bàbá mo wà pẹ̀lú. Ìran Yorùbá máa bọ́ lóko ẹrú. Ìyẹn ni ìran àkọ́kọ́. Ṣé rí mo ṣe tó ń padà bọ̀ olóyè Sunday bàbá Akíntóyè. Ohun tí mo rí sí bàbá nípa ti ẹ̀mí leléyìí. A kọ́ nínú ìwé Àìsáyà. Ó ní pé fear not, ó ní má ṣe bẹ̀rù. Ẹ má bẹ̀rù. Nínú ọkàn bàbá wò pé ní ìgbà wo ni, torí bí bàbá ṣe fẹ́ ni pé bí kí Yorùbá Nation yẹn kó sáré ṣẹlẹ̀. Kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá ti ń dàgbà. Bàbá ti dàgbà àbí? Tí ìsìnkú lójú bàbá. Bẹ́ẹ̀ ni àṣẹ. Àmín. Bàbá wò pé bí kékeré ti ṣẹlẹ̀ torí bó ṣe wù wọ́n. Bàbá tá à ń sọ yìí kì í ṣe olùsí èèyàn, àwọn ọmọ rẹ̀ kì í ṣe olùsí ènìyàn. Ìfẹ́ ọmọ ènìyàn ni. Tó bá jẹ́ pé ti bàbá nìkan tí wọ́n jẹ tọ́jọ́ kó fi dé. Ó wà ńlẹ̀. Ṣé ó wà ńlẹ̀? Bẹ́ẹ̀ni. Àwọn tí bàbá ti ràn lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n máa ṣèrànlọ́wọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n tí wọ́n ń pè ní ìfẹ́ òtítọ́. Ó nìyẹn. Ó ní bàbá Akíntóyè, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún bàbá Akíntóyè pé ẹ má ṣe bẹ̀rù. Ó ní orin yẹn ló fi wá wáyé pé kò tọ́ káwọn mímọ́ bẹ̀rù kí wọ́n sọ̀rẹ́ tinú. Àtọkọ nínú ìwé Àìsáyà ó ní àwọn tí ó dúró de Olúwa, ó ní wọ́n fi ìyẹ́ gòkè bí idì, ó ní wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n. Mo fi eléyìí sọwọ́ sí bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń pè fún orílẹ̀-èdè Yorùbá. Ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó ń fi omijé béèrè fún ilẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀dá tó fẹ́ Yorùbá Nation dénúdénú, àwọn kan ń gbàdúrà sí Ọlọ́run lójoojúmọ́, omijé ojú wọn sì ń kán sílẹ̀. Ṣé ẹ rí nínú ìwé Revelation, nínú ìwé ìfihàn, Ọlọ́run ò fi omijé ojú tálákà ṣeré o. Bẹ́ẹ̀ni. Gbogbo omijé ẹ̀dá tó bá bọ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí ìyà tí ìjọba fi ń jẹ wọ́n, Ọlọ́run máa béèrè lórí àwọn ìjọba yẹn o. Ohun tó dájú ni mò ń sọ fún yín o. Ọlọ́run máa béèrè. Ìjìyà ń bọ̀, mo sì ń padà bọ̀ lórí ìyẹn
torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣípayá ó pọ̀ gan-an ó pọ̀ ṣe rí nípa ti petition tí wọ́n kọ sí United Kingdom ìjìnlẹ̀ pọ̀ ńbẹ̀ ṣe rí lẹ́tà tí olóyè Sunday Igboho tó sì máa mú lọ ìṣẹ̀yọ̀ kan. ìṣẹ̀yọ̀ kan. bẹ́ẹ̀ ni nínú bíbélì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ bọ́ lóko ẹrú Áárónì àti Mósè kì í ṣe ẹ̀kan ni wọ́n lọ bá Fáráò. ẹ̀kan kọ́. wọ́n ní sà ẹ jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. bẹ́ẹ̀ ni. a kọ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ní gbogbo àwọn tí wọ́n gba ilẹ̀ Olúwa fún ara wọn ní ìní. bẹ́ẹ̀ ni. kí Ọlọ́run ọ̀gá ògo ṣe wọ́n gẹ́gẹ́ bí àjókù koríko. àṣẹ ni mo sọ o ní orúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni mo sọ eléyìí. gbogbo ẹ̀dá tó dúró pé orílẹ̀-èdè Yorùbá nation ò ní dé. gbogbo ẹ̀dá tó ń gbẹ̀yìn bẹbọ jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá ò ní tẹ Yorùbá lọ́wọ́. Ọlọ́run ọ̀gá ògo á ṣe ẹ̀mí wọn gẹ́gẹ́ bí ajá tí kú. tòun tòlùgbòrò pẹ̀lẹ́sẹ̀ méjì lọ́rùn. àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mo máa ń fẹ́ kí n bá ń sọ̀rọ̀ kí n máa fi ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tì í. torí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ó ní gẹ́gẹ́ bí ajá ti láìjẹ Lábótì wọ́n sọ fún Áhábù àti Jésíbẹ́lì aya rẹ̀ pé bẹ́ẹ̀ ni ajá yóò láìjẹ wọn bẹ́ẹ̀ ló sì rí. tó bá jẹ́ pé ohun tí mo sọ lónìí nínú ìwé mímọ́ bẹ́ẹ̀ ló ṣe rí ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì. gbogbo ẹni tó ń yọ ọmọ Yorùbá lẹ́nu gbogbo ẹni tó ń kógun ja Yorùbá nílé àti lóko gbogbo ẹni tí ó ń fi àìfàyàbalẹ̀ dé bá ọmọ Yorùbá ní orúkọ Jésù Kristi Ọlọ́run ó fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. àmín. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. àmín. ṣe rí gbà mí tí n bá wá omijé máa fẹ́ bọ́ lójú mi. torí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni. nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn ayé ìgbà tó tiẹ̀ di pé ó ti ń lajú díẹ̀ láyé ìgbà ìjọba Ọbásanjọ́. àwọn yẹn nírọ́ ni kò lè débí bí orin táwọn kẹ́kọ̀ọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ó kàn wá òye ó ti débí. ọkàn wa gbò ọkàn wa kúkú. wọ́n ṣe ń gbé olówó wọ́n ń gbé ọmọdé bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àgbàlagbà nílẹ̀ Yorùbá wa yìí náà. ohun tó tini lójújo lè lọ́pọ̀. bẹ́ẹ̀ ni. àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní àwa ó ṣe wá kọrin Ọlọ́run nínú Psalm 137. àwọn ọ̀tá ń béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àwọn Fúlàní ṣe ń challenge Yorùbá nílẹ̀ Yorùbá wa yìí ní Ogun State ní Ondo State. wọ́n á pa àwọn ènìyàn nílẹ̀ Yorùbá wa ó dàbí Psalm 137 ni. kí ló wí? ó ní ẹ̀bá odò Bábélì. ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá náà wà náà sún létí òkun. bẹ́ẹ̀ni. ó ní ẹ̀bá odò Bábélì káwọn máa sọ pé létí òkun tá a wà. ó ní àwọn ọ̀tá wa wọ́n ń béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wa. wọ́n ní àwa ó ṣe kọrin Olúwa ní ilẹ̀ àjèjì. kò ṣeé ṣe. ìyẹn ni pé àwọn wọ́n ń challenge Yorùbá kí lórin ìbílẹ̀ ti Yorùbá. iṣẹ́ wa fún ilẹ̀ wa orílẹ̀-èdè bí wa ni. orílẹ̀-èdè bí wa. kí àwọn àjòjì máa béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wọn. nílé àjèjì kò ṣeé ṣe. ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé ó ní ọ̀pá àwọn ènìyàn búburú ó ní kò ní wà lórí olódodo títí láéláé. mo gbà ládùúrà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀pá àwọn Fúlàní ọ̀pá àwọn ẹni ibi ọ̀pá àwọn ẹni òkùnkùn ní orúkọ Jésù Kristi Ọlọ́run jẹ́ kó wà lórí wa títí láéláé. ọ̀pá àwọn Fúlàní ó ní ọ̀pá àwọn ẹni ibi Bíbélì ní kò ní wà lórí olódodo títí láéláé. ká máa jí odidi ọba gbé ohun tó ti ní lójújo lè lọ́nbẹ̀ odidi ọba aládé. bàbá níbi tẹ́ ẹ dín yẹn lórí ọ̀rọ̀ ọba aládé àwọn ọba tí wọ́n ń jí gbé yìí kí ló fà á tí wọ́n ń jọba gbé tí wọ́n ń pọba àwọn ọba ìlú kan wà bíi Kwara bíi nǹkan láìpẹ́ yìí tí wọ́n pa jagunjagun wọn tó jẹ́ wípé ẹni tí ń dìfẹ́ǹdì ìlú tó jẹ́ pé àwọn bàbá ṣe ń sọ̀rọ̀ yìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ọba yìí wọn ò lè súnlé mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀wọ̀n kò lábúlé wọn ìgboro Kwara ni wọ́n lọ sùn Ìlọrin kílẹ̀ rò kó lè fa àbí. ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé James pé ó ní àwọn áńgẹ́lì tí wọ́n sọ ipò ọlá wọn nù ó ní wọ́n kó wọn jọ wọ́n sì sọ wọ́n sínú ọ̀gbun àìnísàlẹ̀. àwọn áńgẹ́lì tó sọ ipò ọlá wọn nù kì í ṣe ọmọ ìtì ẹ̀rọ àwọn ọba tí wọ́n ń jí gbé wọ́n ti sọ ipò ọlá wọn nù. ọba sọpọ̀ ọlá ẹ̀ nù. wọ́n ti sọ ipò ọlá wọn nù. nínú ìwé orin Dáfídì Psalm 136:18 ó ní Ọlọ́run ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ tó dúró títí láéláé. ẹ gbọ́ dáadáa bàbá ìyẹn ni ó tiẹ̀ kẹ́ tó sọ nǹkan tẹ́fẹ́ ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí ó mì gbogbo tí ó mì ilẹ̀ ayé
tí ó mi orílẹ̀-èdè Nàìjíríà yìí láìpẹ́ àti láì jìnnà torí pé inú Ọlọ́run ọ̀gá ògo ò dùn, inú Ọlọ́run ò dùn. Òun ni Psalm 38 sọ, ó ló pa Psalm 36, ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ dúró. Kí lẹ rò pé Ọlọ́run ṣe pa àwọn ọba olókìkí? Torí àwọn ọmọ tiẹ̀, torí àwọn ènìyàn tiẹ̀ ni, torí àwọn ènìyàn tiẹ̀. Fáráò nínú Bíbélì nígbà tí wọ́n mú petition lọ́ba Árónì ìgbà yẹn ló represent bàbá Akíntóyè. Mósè ló represent Sunday Igboho. Wọ́n kọ petition lọ, kì í ṣe ẹ̀kan o. Òun ni mo sọ pé kì í ṣe ẹ̀kan ni wọ́n mú petition lọ bá àwọn UK. Kì í ṣe ẹ̀kan. Kì í ṣe ẹ̀kan, ṣùgbọ́n àṣírí kan wà, mẹ́ta ni, ṣùgbọ́n ẹyọ kan péré ni màá sọ fún gbogbo ayé lónìí. Torí àwọn míì máa sọ pé ẹ bá rí jìnlẹ̀ ẹ má sọ, a máa sọ, ṣùgbọ́n a fi ìyókù pamọ́. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà pé èèyàn máa ń fún ọmọdé lẹ́wẹ̀ àbí bákan bẹ́ẹ̀ ṣé máa ń sàn pa lówe ṣá. A fi ìyókù ṣe rí lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom. Ẹ kóòtù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom kí wọ́n lọ wá ìkórìdẹ ẹ̀yẹ òdìdẹrẹ́. Ó ní kí wọ́n fi sign sẹ́yìn lẹ́tà yìí, kí wọ́n fi ṣe signature, kí wọ́n mú lọ bá wọn. Ìdàrúdàpọ̀, wàhálà máa bá wọn, ó máa dé bá wọn. Àṣírí ó ti dé already, bò tí wàá pọ̀ tó àbí. Tí rí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀, àti rí kẹ́kẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ Yorùbá ó ti lọ. Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀, ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú. Ṣe rí ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀, ó pọ̀ gan ni. Nílẹ̀ Yorùbá tá a wà, ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀. Ẹ jẹ́ kí wọ́n kọ lẹ́tà yẹn bí mo sì sọ. Àwọn nǹkan mẹ́rin mo lè sọ fún yín lẹ́yìn ètò. Ẹ send ẹ̀ sólóyè Sunday Igboho, ẹ send ẹ̀ sí bàbá Akíntóyè. Àtàwọn tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ ènìyàn ni wọ́n. Bí yẹn ṣe jẹ́ lórí ìyẹn ni ẹ sà. Bàbá ẹ kú àtótónu látàtàárọ̀ kí n tó lọ síbi ìbéèrè mi. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tẹ́ ń púrúfù pé tó wòlíì Ọlọ́run ẹni ìpè Ọlọ́run Olódùmarè ní. Àmọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a gbọ́ nípa yín tá a ti ṣèwádìí tá a rí bẹ́ẹ̀, a rí pé ẹ jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. Pàápàá jùlọ lórílẹ̀-èdè tá a wà yìí lónìí, tí wọ́n bá ń sọ pé àwọn wo ni wọ́n múra àti láti lọ sínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, iléeṣẹ́ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ individual àti èṣe ìjọba. Báwo lẹ ṣe débẹ̀ ní ṣókí? Báwo lẹ ṣe dèrò jẹ́ pásítọ̀ tẹ́ ṣe? Torí ẹlòmíì wà tó jẹ́ pé àpẹẹrẹ ní pásítọ̀ Olúwa ni ẹ má ṣiṣẹ́ o, ìpè mi ò ṣiṣẹ́ o. Báwo lẹ̀yin ṣe wá tó jẹ́ pé ẹ máa lọ sínú òfurufú, ẹ tún máa lọ kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní bí wọ́n ṣe lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ìjọba sì mọ̀ yín tó fún yín níwèé àṣẹ, kódà wọ́n ní wọ́n tún ti fún yín láwọ́ọ̀dù tá a sì rí lójúkorojú gẹ́gẹ́ bá a ṣe rí lọ́fíìsì. Ẹ ṣe rí anything ayé íńtánẹ́ẹ̀tì tá a wà yìí, irọ́ ṣòro pa. Àwọn èèyàn ní where is the video, where is the evidence? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo ti láǹfààní àti lọ sásọ̀rọ̀ bí ìgbà bíi méjì. Ìjọba àpapọ̀, ìjọba Muhammadu Buhari. Ẹgbà ṣéǹjì. Ìjọba èmi wọn fún mi lówó. Ẹ jẹ́wọ́. Ìjọba tán bá dẹ̀ fún mi lówó, kì í ṣe pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Tó bá jẹ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì, béèyàn gbówó fún mi màá gbà. Ṣùgbọ́n kì í ṣe pé ó yá gbówó wá bá wa sọ kínní nípa tẹ̀mí, ìyẹn yàtọ̀ o. Ti sáyẹ́ǹsì ọ̀tọ̀, ìmọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run, ìmọ̀ òyì ọ̀tọ̀. Ẹ fẹ́ gbà kó ìkórè Olódùmarè. Nǹkan tí mo sọ ni pé ìjọba Muhammadu Buhari àwọn ni wọ́n fún mi ní àwọ́ọ̀dù yìí ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn, pé lára àwọn scientist orílẹ̀-èdè Nàìjíríà ìwọ náà jẹ́ ọ̀kan. So nípa ìmọ̀ ìjìnlẹ̀, àwọn nǹkan kan wà tí mo ti ṣe nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lórí BBC, lórí àwọn channels television, lórí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe interview, wọ́n ti gbé mi jáde káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé ni wọ́n ti pè mí. Ẹni yìí kìíní kan. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí àwọn èèyàn béèrè pé báwo gan ni iṣẹ́ ọ̀rọ̀ wòlíì ṣe jẹ́ ọ̀rọ̀ scientist. Ohun tó fi jọra wọn náà ni pé ní ìpìlẹ̀ pẹ̀pẹ̀ lóòótọ́ mo ṣe sáyẹ́ǹsì nígbà tí mo wà ní secondary school.